Mo kí wa tẹ̀ṣọ́ mo kí wa tológun ẹ̀yin ènìyàn wa ẹ káàbọ̀ sí orí ìkànnì Àkàlàmàgbò TV show. Èmi ọmọ yín olólùfẹ́ yín náà ni a ti dé o gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ̀yin èèyàn ẹ ní láti gbọ́ eléyìí. Ariwo olóyè májàsọ́lá Ìgbòho ṣà òun ni wọ́n pa lọ́tún òun ń pa lósì. Kí ló dé tó wá fi rí bẹ́ẹ̀? Ẹ farabalẹ̀ ẹ gbọ́ pẹ́tẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀. Ìyá wa tí ẹ mọ̀ Esabod, ìyá wa Aláṣàbí ó sọ ọ̀rọ̀ o. Òun náà ti jọ àwọn tó ń pariwo lóyè. Ẹnu tó ń fi bú òòṣà wọ́n ti fi ń gbolẹ̀ níwájú òòṣà. Òun la gbé wá kẹ́ wá wò ó. Ó yà mí lẹ́nu nígbà tí mo gbọ́ àwọn ọ̀rọ̀ tó ń sọ. Pé wọ́n lé olóyè, wọ́n lé sí ẹ́sà, wọ́n lé sẹ́yìn odi. Pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ìlú. Àwa ti ń pariwo pé kán tẹ̀ gbé arákùnrin ìwà kó wá pa ọ̀tún ọwọ́ ẹ̀. Bóyá arọ́ ni òbí ẹnu láńsọ́ ló ń dán o, ẹ jẹ́ kó tẹ̀ wá dán ẹnu yẹn káàrí. A dẹ̀ ti sọ gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wa nínú àwọn fọ́nrán tá ti ṣe sẹ́yìn. Ọ̀rọ̀ ti fẹ́ dójú ẹ̀ o. Ẹ wo ọba tí wọ́n jí gbé ní Kwara State. Àwọn bandit ń dìmáà fún 150 million. Ẹjọ́ ibo náà ti fẹ́ rírú owó yìí. Láì kìí ṣe olóṣèlú àwọn gbéwìrì. Láì kìí ṣe àwọn gbéwìrì Nàìjíríà. 150 million òun ni wọ́n dìmáàdì fún. Ó ń bọ̀. Ẹ lọ mójútó o. Ẹ lọ mójútó o. Ikú tó ṣí ni ní fìlà. Ikú tó ń pojúbà ẹni òwe ńlá ni o. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tẹ́ ń dé fìlà kò kàn mí. Ẹ̀yin lọ̀rọ̀ yìí bá wí o. Ẹ̀yin tẹ́ ń dé fìlà kò kàn mí. Ẹ̀yin lọ̀rọ̀ yìí bá wí. Ṣé rí pé wọ́n ti ń bọ̀ díẹ̀díẹ̀. Ọba yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Wọ́n ní is one of first class ọba ní ìlú wọn ní Kwara. Tí wọ́n wọlé tí wọ́n lọ gbé ọba lọ. Oko ni wọ́n ti gbé ọba. Wọ́n ní ọba lọ sí oko. Ó lọ wo àwọn tó ń bá ń ṣiṣẹ́. Ó dẹ̀ páàkì machine. Àwọn tó ń bá ń ṣiṣẹ́ rí. Ìgbà tó yá mi mọ́ tán ní bàbá lọ. Ó kọ̀rìn wọnú oko lọ. The next wọ́n bẹ̀rẹ̀ sí ń pe bàbá wọn rí kábíyèsí o. Wọ́n lọ síbi tí kábíyèsí páàkì machine sí. Wọ́n ṣe ó kú olóko lódò. Bá ṣe máa ń parí lóko nìyẹn láyé ìgbà yẹn. Wọ́n ṣe ń pariwo nìyẹn wọn rí kábíyèsí o. Àwọn Fúlàní ìgbà tí wọ́n máa pè wọ́n dì máa fún 150 million. Ẹgbẹ́ olóyè ẹni kó lóyè padà wálé. Ṣé mọ̀ káwa ti ń pariwo gbogbo àwọn tó ń bú olóyè gbogbo àwọn tó dá sọ̀rọ̀ olóyè gbogbo náà ti ń sọ ẹnu sí nsìn. Wọ́n ti ń sọ ẹnu sí kí irú Esabod tí ẹ fẹ́ wo fọ́nrán ẹ̀ yìí kẹ́ farabalẹ̀ kẹ́ wò kẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ tó ń sọ. Torí inú fídíò yìí mo kàn mú díẹ̀ ńbẹ̀ ló ń sọ àwọn ọ̀rọ̀ kan tó yẹ kẹ́yàn fi ìdáhùn sí torí kò yé náà ni. Àwọn nǹkan tí òun náà ń gbọ́ lòun náà sọ nígbà tẹ́yàn ń sọ̀rọ̀ Odùduwà tó ń sọ pé a sọ pé ọmọ Odùduwà ni wá pé Odùduwà pé ìgbà tó délé Ifẹ̀ ṣé kò bá yàn. Ṣé wọ́n sọ fún yín pé Odùduwà ló kọ́ délé Ifẹ̀ ní ibo làwọn ọ̀run ibo làwọn Ọbàtálá wà ibo làwọn ọba Lùfọ́n wà ọba Àtàlá ọba Àtàṣà ọba takuntakun ibo làwọn wà. Ṣé wọ́n sọ fún yín pé Odùduwà ò bá yàn ń bẹ̀? Odùduwà bá àwọn èèyàn nígbà tó Odùduwà gan dé padà nígbà tó lọ tó ti dé àkọ́dítò wọ́n ní ọba bíi 97 àbí something like that ló ti jẹ kóhun tó wá jọba nílé Ifẹ̀. Ṣùgbọ́n ẹ mọ̀ pé ọ̀rọ̀ ìtàn wa everybody náà ló ń pa ìtàn yẹn bó ṣe wù wọ́n. So bó ṣe jẹ́ nìyẹn ìyàlẹ́nu ló jẹ́ ńgbà tá a rí pé ìyá Esabod àwọn náà ń pariwo lóyè májàsọ́lá Ìgbòho òun là gbé wá ẹ̀yin olólùfẹ́ mi Àkàlàmàgbò TV ẹ bá wa wo fọ́nrán yìí èmi ọmọ yín náà ni. Yorùbá ní tẹ́ ẹ jẹ́ náà lẹ ṣe bayé Sunday Ìgbòho jẹ́ torí ó kárí power ọmọ ojo ọ̀tẹ̀ náà lẹ fi lè dà sí Ezai. Ta ló fẹ́ bá wa jíròrò ọmọ Yorùbá gan kò yé wa báyìí ẹ má tẹ̀ pé àwọn bá yẹn òkú ló bí wọn dímọ̀ làwọn ọmọ ọba gbogbo àwọn ẹ̀yà bá dímọ̀ ni wọn ọmọ ọba dímọ̀ nìyẹn it's a spiritual fact. Ṣé bẹ́ẹ̀ ok àwọn Akíntọ́lá wọn ṣe ń gbà tiwọn Awólọ́wọ̀ wọn ṣe ń gbà tiwọn Ọbásanjọ́ ń ṣe tiẹ̀ adẹ̀pẹ́ra wọn pé à ń sọ èdè kan náà sínú àti ìràtúnṣe lórí tó ń fa ìjà tó ń fa èdè àìyedè láàrin Yorùbá ṣé torí olórí burúkú Oòduà yìí ẹ dákun bó la lè wá lọ ká lọ jó oníná a gbọ́dọ̀ jó Oòduà níná ni gbogbo èrè tó bá gbẹ fún kan jó oníná abomination ni nítorí pé èèyàn jẹ́ ní torí pé àwọn èèyàn kan ti ń gbélé Yorùbá kó lórí burúkú dímọ̀n tó sọ̀kalẹ̀ ó wá dèdè Yorùbá rú ni
tó jẹ́ pé àti lókè òkun lórígun mẹ́rin àgbáyé Yorùbá ò fẹ́ràn ara wọn. Yorùbá ló máa tako iṣẹ́ ara yín. Ìgbò tẹ́ bá wò wọ́n lórí Facebook èdè wọn fi ń ṣe láìṣà àti àárí kọ́kọ́ talking in English. Yorùbá ó mọ̀ sọ Yorùbá tó sọ ọmọ Yorùbá ó mọ̀ sọ yí pé speaking English. Ìjọ tó dùn àti wọ ilé alààyè ló ti balẹ̀ ayé jẹ́. Lucifer ni ó dẹ̀ pé lára wọn àǹjọ̀nú màlẹ́kà tọ́lọ́run lékún nínú ìjẹyìn. Meanwhile ọ̀rọ̀ terrorism tó wà lẹ̀ kí dédé tíjọba fi gbógun ti Sunday Igboho ìjọ tó ti kọrí sọ gàngàn mo dẹ̀ pariwo pé mo láwọn ọba ló ní káò àwọn lọ́ba ló ní Fúlàní ìgàngàn tó lọ yẹn ó níjọba sá fún tó fi dójúlé ìbá ẹ̀rí ní ìsè tó ń lọ ń sẹ́tù wọn pẹ̀lú owó ńláńlá tó lọ ń bribe wọn pé tẹ́ bá pa wọ́n ọ̀ràn ni ẹran tètè fura ní pájá ò fura pájá jáná ẹran tí tó ṣẹlẹ̀ ní kó tó di pé ogun yìí wọlé dé finally ẹran tí ní 6 months ago kọ́ ni tí wọ́n kó màálù lọ́jọ́ oko lóko wọ́n ṣá olóko ládàá olóko ṣá wọn ládàá padà akànú níwùsì olóko ní ọlọ́pàá tí mọ̀lé olówó hàn gidigbe wípé terrorist ló ní Nàìjíríà tí ìjọba tó yẹ pé wọ́n ní ẹni táwọn àmì rí ìtàyà wípé torí pé wọ́n náwọn ò gbọdọ̀ pa àwọn tó bá pa àwọn àpagbé ni kì í ṣe ẹjọ́ ẹ̀yin náà ẹ̀yin ọba gan ò lè sọ̀rọ̀ nígbà pé terrorist Fúlàní ẹ̀yin lẹ́ni màálù abájọ tọ́bọ̀ òfin dá sí ní tó wà ńlẹ̀ wọ́n tilẹ̀kùn mọ́ rí ni ẹ̀yin olówó kúta gbogbo yóò mọ̀ lè dá sí nígbà tí Sunday Igboho ẹ̀ mọ̀ dá sí wọ́n ní wọ́n ti wọ̀yọ́ wọ́n ti wọ̀ gànà wọ́n ti wọ gbogbo ẹ̀ wọ́n tún ti bẹ̀rẹ̀ ńbàdàn ẹ̀yin ọba ò mọ̀ sọ̀rọ̀ kí mo sọ fún yín tí máa ń pè yín ní ọba pa fún ẹ̀lẹ̀ ọba òfò ọba jákujáku wọn á lọ ó ti bọ́ bá ó ti bí jóyè gbogbo ìjà yín ni kẹ́ ẹ gbalẹ̀ onílẹ̀ kò sí tó kàn yín wọn bá àpọ̀ ọmọ Yorùbá ẹ̀ tí ẹ̀ jáde kẹ́ ẹ consolidate kẹ́ ẹ ṣe consolidation kẹ́ ẹ mọ́ọ̀nù kẹ́ ẹ cancel kò sí èdè ìṣe tó kọ̀ọ̀kan kọjá ẹ̀ tí ẹ sọ nǹkan kan. Àdúrà ya gan yín ti ń já ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ wò pé tí Amẹ́ríkà bá dé ìkòkò ọbẹ̀ yín ti jó ìkòkò ọbẹ̀ yín ti fọ́ nítorí pé gbogbo máìnì yín lè ṣe sọ pé káwọn ṣáyé ní ìsì kán wá kún yín lọ́wọ́ kí àbí báwo Jésù kí ló tó jẹ́ kí n di ọmọ Yorùbá gan kí ló jẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin dímọ̀ Ifẹ̀ mo rí pé wọ́n ṣe lọ patí ní wíkẹ́ndì bàbá ń bàbá àròlé lọmọ láti ilẹ̀ ọmọ dímọ̀ ṣé ẹ̀gbọ́n tó ló ń ṣẹlẹ̀ ni tí ẹ sọ̀rọ̀ ń pàṣẹ pé Ìlọrin tó ṣẹlẹ̀ gan Yorùbá wọ́n ń sọ ń bẹ̀ mọ̀ sọ̀rọ̀ ẹ̀mí ọ̀fì Ìlọrin mọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tẹ̀sábọ́ọ̀dù polówó láti jọ ìpolórí burúkú làwọn ọba ẹ̀ ṣé ti wá rí báyìí ṣé mi ò ti sọ fún yín mo ti ń sọ for so many years mo láwọn ni Fúlàní àwọn ni terrorist àwọn ni màálù ṣé ẹ lọ́ba mo tún máa ń bí léèrè ẹ̀yin òpònù ẹ̀yin dìndìnrìn ó bú lọ́ba ó bú níjòyè mi ò sọ fún yín nípa ẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn ọba yìí pé ó lè kí n jà nílùú kó má ṣojú fèrè wọ́n mọ̀ nípa àwọn Fúlàní jọ́ọ̀nù wọn àrẹ́sì àwọn onímàálù rí àwọn tó ń jókòó wọn ṣẹ́rí kọ́ bá pè wọ́n kọ́ kánsẹ́lì wọn rí no ló bá ní pé má bọ̀ bá òun mọ̀ bá ẹ̀ mo tún máa sọ nǹkan kan fún yín wípé kí ní ìgbẹ́kẹ̀lé ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá especially kí ní ìgbẹ́kẹ̀lé yín wọn ò bí ìyá aláya yín eré kẹ́ mú Fúlàní kẹ́lẹ́ ààrẹ ẹ̀sẹ̀ kẹ́ mú lọ police station tó lóṣèlú ló ní Fúlàní wọn tún wá bí yín eré kẹ́ wá pọ̀ ọlọ́pàá ẹgbà mi bó ti mú kábíyèsí ẹgbà mi kábíyèsí gan máa sá lọ ní bóun ò dá sí ta wá lẹ́ni tó ń gáìdì yín nílẹ̀ Yorùbá gangan báyìí ẹ kó àwọn Ìgbò ṣì ń gàgà tí wọ́n lọ wọn ò sọmọ ojú Haúsá náà dẹ̀ ń gàgà wọn lọ wọn sọmọ ojú ẹ̀yin Yorùbá ẹ kàn wálé ayé bí aláìsí ẹ bímọ wájú ẹ bímọ lẹ́yìn kò sọ́ba tó lè sáìdì yín kò sólóṣèlú tó lè sáìdì yín kò sọ́lọ́pàá tó lè sáìdì yín tí n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ mi máa ń wá sí ìmúṣẹ ọdún kelo mo ti sọ fún yín pé ọba ò ṣeé bá láti fẹjọ́ sùn
ọlọ́pàá ò ṣe é bá láti fẹjọ́ sùn bẹ́ẹ̀ ló lóṣèlú ò ṣe é bá. You better take that law into your hand now. Bẹ́ẹ̀ wọ́n ṣe ìkú ṣe ni ọba ò lè gbèjà yín, olóṣèlú ò lè gbèjà yín, ọlọ́pàá ò lè gbèjà yín. Táwa ni ọ̀gá tẹ́ fẹ́ fẹjọ́ sùn. Bẹ́ẹ̀ fẹjọ́ sọ ọlọ́run gan ti padà lẹ́yìn yín, àdúrà gan ò gbà mọ́. Ẹ jẹ́ n rí yín lálẹ́. A ti wà lálẹ́ náà, ẹ jẹ́ n rí yín. Bí a pé ikú di Sunday. Let's be sincere. Wọ́n ní gbàmígbàmí kábíyèsí ẹ gbà mí kò ṣeé ṣe. Ṣé lè rí kábíyèsí ni? Ọlọ́pàá ẹ gbà mí ẹ wá kọ statement tó kọ yẹn ibẹ̀ ló mọ̀. Lọ́jọ́ kejì wọn ẹni tó gba statement ò sí lọ́fíìsì. Wọn ò dẹ̀ bí irekẹ ló bó lóṣèlú. Ṣé ẹ rí wọn ni? Wọ́n wà ní conference, wọ́n wà lásẹ̀mblé lọ́wọ́. Ẹnìkankan àti tí máa lò ó níyàwó. Ta lẹ fẹ́ fẹjọ́ sùn? Ẹ̀yin dẹ̀ ní ẹ lè jà ẹ lójó. Màámi, I want to travel to Osogbo. I can't go today. Lagos Ibadan Expressway with bandit kill one driver. Kétò lè go. Nígbà VDM sọ ó ní Christmas ó ní kẹ́ má travel by road. Ṣé wọ́n á gbé yín ni? Irú Òṣogbo tó ń lọ yẹn ṣọ́kọ̀jú omi débẹ̀. Tó máa ní kẹ́ má travel by flight débẹ̀. Àní ti yín bá yín. Ìbẹ̀ Esabod ń bú lọ́ba ni. Ẹ láwọ́ yín ẹ fomi lò. Ṣé rí Ọlọ́run ti gbógo fọ́lẹ̀ ẹ̀ ni? Ǹjọ́ mo ti ń pariwo pé kí làwọn ọba ẹ̀ wá ń bẹ fún nǹkan. Ó bú lọ́ba. Ó yẹ kán rán lálẹ́ sí ni kò fò lẹ́sẹ̀ ẹ̀yàn ọba àtàlálẹ̀ òwúrú burúkú yín kò ní dá fún ìyá láyà yín. Àwọn talẹ̀ ń bá sọ àkàndá Ọlọ́run lèmi ẹ̀yin. Kí wá dìwọ́ tó wá sọ pé ó fẹ́ lọ sóṣogbo àyẹ̀ ń já ọyẹ wọn pàwọn èèyàn ní Lagos Expressway kí wá ní kí n ṣe ìrora flight kí wọ́n gbé ọpọ̀n lọ ni àbí kí n gbé ńkọ́ńkọ́ lọ́rùn. Tó máa ní ká wá travel by road ìwọ tó kọ kíní pò ń lo Òṣogbo lọ́wọ́ kọjú omi lo Òṣogbo náà kó àbí kó lọ ra air flight tíkẹ́ẹ̀tì ẹ fly now. Nígbà gbogbo wọn pariwo lórí Instagram gbogbo wọn pariwo ẹ má go by road báwo lẹ ṣe train lẹ fẹ́ wọ̀. Mo ti ń tó bá ṣẹlẹ̀ ó ní nọ́ọ̀mà kò sí ọkọ̀ ojú omi dé Òṣogbo kí wá ní kí n ṣe. Spirit mi lè gbé yín dóṣogbo látẹ̀kọ̀. Let me say I'm highly spiritual. Àmọ́ wọ́n ti ní don't come to Nigeria. Yẹ́bẹ̀ wà lára wọn sọ pé if you come to Nigeria we pa Esabod. If not so spirit náà máa fi gbé lóṣogbo. Wà láì máa make owó mi ní láti tẹ̀wé mọ́. Àkàmọ́ àchájì yín níbi 2,000 ní. Ó yá ìwọ jókòó sórí ẹ̀yìn mi, ìwọ jókòó síbi ìbàdí, ìwọ jókòó síbi èjìká. Ó yá àkàmọ́ lọ ní fíò. Mọ́mí ọkọ̀ ojú omi ò lọ sóṣogbo. Kí ló dé ẹ lọ try láti create omi lọ sóṣogbo. Nígbà tí wọ́n wá ń kọ kọ́mẹ́ǹtì ní ìsinyìí mọ́mí ò fẹ́ lọ Òṣogbo lénìí ó wá gbọ́ pé àwọn bandit wà ní Lagos Expressway kí ni kí n ṣe kí wá kí ọ sínú òbò mi ni àbí kí n lóyún rẹ kí n lọ bí ọ sóṣogbo. Táwọn òṣòlóyè ṣé mi ò sọ fún gbogbo yín? Ṣé mi ò sọ fún yín? I did told you. Àmọ́ Esabod lẹ́mọ̀ ọbú iye olórí burúkú iye olóòórùn gbogbo ara ẹ̀ rùn ṣe bẹ́ẹ̀ mi lẹ̀ ń bú. Igi ọmọ ti sọ pé tírẹ́ẹ̀nì ò lọ sóṣogbo látẹ̀kọ̀ ni. Ìgbà mélòó ni bandits bẹ́ẹ̀ bá tọ́ bá tiẹ̀ jẹ́ pé tírẹ́ẹ̀nì tí ó gbẹ̀yìn lọ sóṣogbo ìgbà mélòó ni bandits náà ti wá báyé nù tírẹ́ẹ̀nì bẹ́ẹ̀ lọ́kọ̀ọ́jú omi wọn wà báyé lọ́kọ̀ọ́jú èmi ò pìtì yín o. Ẹ̀yin tẹ́ ń tẹ́lẹ̀ mi ṣé ọ̀rọ̀ mi ò ṣẹ níjọ́ tí mo ti ń pariwo yí pé àwọn ọba mọ̀ nípa tẹ́rọ́rìsì oníṣèlú ẹni tó ń dá lọ́ọ̀gì tán fún wọn lówó. Ẹ wá bí mi léèrè pé mọ́mí what is the way out? Àbórí yín burú ni. Nígbà táwọn bá ràn yín kẹ́ fọ́ mi nílé kẹ́ mọ́ ọ̀nà mi ṣé mo béèrè way out tù ní ọwọ́ yìí Ọlọ́run ẹ̀san dé wá béèrè what is the way out? Ikú ni way out yìí kò sí kankan. Àbólóṣì làwọn eléyìí ni ṣé ẹgbẹ́ pé wọ́n fẹ́ pọ̀ ọmọ mi wájú ilé wọ́n fi mọ́tò yìí tiẹ̀ ṣé ẹgbẹ́ pé wọ́n fọ́ mi nílé ṣé ẹgbẹ́ pé wọ́n gún mi lọ́bẹ wọ́n gbé mi lọ kóòtù wọ́n ná mi mọ́ kóòtù ṣe gbogbo ẹ̀ wá ń bèrè pé mọ́bí ṣe èmi wá sunkún fún yín pé what is the way out?
mọ́mí everywhere ti le gan ta ló ń fẹjọ́ sùn ṣé mi ò pariwo fún yín ṣé mi ò pariwo fún yín pé àwọn ọba yàtọ̀ olóṣèlú olórí ibú tẹ́rọ́rìsì ni wọ́n ṣe mi ò pariwo fún yín mọ́mí èmi fẹ́ wá sí Dublin máa bọ̀ kí ló dé tó lè wá sí Dublin Táyé Òṣòlóyè kò sẹ́ni tí gbogbo yẹn máa bọ̀ ní Dublin náà kí ló tẹ̀lé wá ṣé mi mo fẹ́ tẹ̀lé yín lẹ́ńbàzì ni abẹ́ wọlé mi wá kí yín kódà mo lè rẹ́ǹtì owó ilé yín kí n san owó oṣù 4 ó front ẹ máa bọ̀ ní Dublin àbí bóyá ṣe tọ́kì jẹun since when I knew you your words are always truthful kí lè dé tí wọ́n béèrè way out wòlíì Òṣòlóyè kí wọ́n béèrè way out fún ó bá ṣe ṣó tí gbogbo wọn bá ṣépè fún mi màá ní ṣe mo bu yín rí ni ó bú àwọn ọba wa ó bá wọn yòòyè wa way out ẹ jẹ́ kí n sọ way out ẹ lọ mọ poison ẹ lọ mọ tápá ìpẹ́ torí kò síbi tẹ́lẹ̀ gba travel mọ̀ bẹ́ẹ̀ bá lórí omi gan wá ka yín mọ́ bẹ́ẹ̀ bá rí pé orí omi lẹ tún lò ẹ kọ́ ìkan ọmọ wa jù sínú omi ni way out ṣé ẹ tẹ̀lé béèrè way out lọ́wọ́ mi way out lọ́wọ́ èmi tẹ́rọ́rìsì tí mò ń bọ́ bá àti joyè mátà àná yẹn ló tilẹ̀ dùn mí jù wọ́n ṣe tánà wọ́n ṣe gbogbo ẹ̀ bọ̀dá mi dé Sókòrò Láìdé Bello ewùjọ́ tí mo ti ń sọ yìí pé àwọn ọba ẹ̀ mọ̀ nípa tẹ́rọ́rìsìmù wọ́n mọ̀ nípa gbogbo ẹ̀ yìí pé mo tún ṣàlàyé títí pé àwọn Chinese tó ń gbé wá àwọn náà wà lára àwọn tó ń sanwó fún màálù ṣẹ́ẹ̀rí Fúlàní ò lè wọ ìlú kan mo ní kẹ́ ẹ lo ọ̀dọ̀ Sunday Igboho for example nígbà tó lọ sí Ọ̀gàngán tó lọ jà gẹ́gẹ́ bí ọmọ ogun yìí pé wọ́n pa Akíbọ́rọ̀dé sórí oko ẹ̀ tó lọ interview ọba tó ń béèrè lọ́wọ́ ọba tọ́bọ̀ ò lè sọ̀rọ̀ ẹ ṣó wà òkè Àjàlá tí ọba ò lè sọ̀rọ̀ tí Sunday wà ń lọ káàkiri tó ń láti ìjọba ò lè sọ̀rọ̀ ìbí yẹn wọ́n ṣe gbógun ti láìmọ̀ pé wọ́n ń fọwọ́ kan tẹ́rọ́rìsì Nàìjíríà àwọn ọmọ pé wọ́n ń dá lọ́ọ̀gì ni ṣe pé ọ̀yà ni Sunday Igboho bíi tèmi àwọn kan mọ̀ ń bẹ́ ni tó lọ interview bàbá yẹn pé Professor Olúbọ̀rọ̀dé tó wá láti Amẹ́ríkà tó dá fámìlẹ̀ tán pa bàbá ẹni tó bá ń wò sù ó ní pé bàbá ṣe rí nǹkan kan sí ni ọba ń wò sù ni àbí bẹ́ẹ̀ kọ́ ń gbé wàláì kí wọ́n tó lè pààyàn sórí farm ilẹ̀ yẹn ní nutrients ni ilẹ̀ yẹn ó ní mineral resources ni ló ṣe fi máa ń lé wọn pẹ̀lú màálù ẹ wá lọ́bọ̀ ò mọ̀ ń pẹ́ kí ló ti gbogbo àwọn bá ń sin ẹnìkan náà jáde nígbà yẹn tó ń ṣe ṣóò tán ṣáṣírí gbogbo Ifẹ̀ gbogbo wọn ló lóyún màálù Wàsíù gan ní màálù èmi lẹ̀ wá bí ó ṣe yẹ kẹ́ ẹ bí mi léèrè pé mọ́mì kí ni kẹ́ ẹ ṣe àyà yín já láti travel by road orí yín ò dá tó ló support mi nígbà tẹ́mi ń jìyà èbí tí mo wà ń lo òyìnbó ṣàbí kí ló dé tí ìlọ ra lé sí Nàìjíríà kì í ṣe torí poor masses ni torí ọ̀rọ̀ tí mò ń sọ ni tí mo wá dẹnu ní ìsìn mo wà ń tọ́kì ní ìsìn èyí tí máa wo bí èdè ni bí bàbá wọn sọ̀rọ̀ translator ní ń lò wọ́n wà nílùú olílù ṣé tí mo wo lè wà ń bàdàn kí n má rọ ọmọ ọ̀dọ̀ tí ó bá mi lọ rọ àbùlà wá gbẹ̀gìrì wá nílé ọlọ́ya ṣé ìnìrẹ́ ni rán níṣẹ́ ilé bàbá mi lè dé ilé ìyá mi lè dé ṣé mi wá bá yín pé what is the way out ṣé mo wá bá ayẹyẹ kábẹ́yẹ ni kámọ̀ ṣèké lórí social media mi ò láìké o ìgbà tẹ bá fi fín wàrà ní ẹja fífi ṣé mo bèrè way out nígbà wọn náà mi pọ́n kóòtù ṣé mo ṣe é sóbésobé pé what's the way out mo lawọ́ mi mo fomi lò ní o ẹ wá bẹ̀rẹ̀ ní sí eléyìí tó ní we can't sleep ma oorun ní òkun yìí ẹ ti di kerosene mommy we are scared èmi ò scared nígbà téèyàn tí wọ́n ń ṣe ká mi mọ́ kóòtù tán náà mi ní alùkìmbà wọ́n gbé mi lọ ilé ẹjọ́ tí wọ́n náà mi mọ́ kóòtù ṣé mi ò wà scared àbíjọ́ tó fi mọ́tò gbọ́ ọmọ mi wájú ilé mi ò wà scared tí kò dé bá di káyẹ rí ẹ láwọ yí ẹ fún mi lò. ọ̀rọ̀ burúkú tó ń wọ ẹ̀rín tí n bá ti pè yí fún pìrìkámẹ́ǹtì tèmi tóyìn bá ti pè yí fún wàhálà ti tèmi ẹ má pè mí fún wàhálà yí pẹ́ lè lọ́ba ìròdù màlẹ́ká mi ò ń ṣiṣẹ́ báwọn màlẹ́ká mi lóòótọ́ wọ́n máa ń rí mi nínú afẹ́fẹ́ wọ́n máa ń rí mi lójú oorun kò ṣiṣẹ́ pé kí n gbé yé láti Ìbàdàn lọ sí Òṣogbo iṣẹ́ rẹ̀ pọ́dún mímì náà ni ẹgbọ́n gbà kan tí mo béèrè lọ́wọ́ ọmọ mi Kórèdé mo negotiate mo fẹ́ ra lé kan sí Magodo gbà yẹn wọ́n ti ń tà 200 million naira mo ní apá Ọlọ́run ká mo ìbá lọ sọ lórí live chat wípé
ilé láti Mọ̀gòdò báwọn wẹ́tà ṣe bò mí nìyẹn. We kill you in Nigeria, we rape you in Nigeria, you go to Ajale, you go to Kuje. Ṣé mo wá bá yí pé what is the way out? Ẹ jẹ́ ká jọba manage. Ṣé ẹ̀yin Yorùbá ẹ lọ́kànjúà o? Ẹ ti gbé mi kúrò lórí spiritual ní ìṣẹ́ ẹ ti gbé mi sórí nǹkan mi. Ẹ lọ́kànjúà. Ṣé Sunday Igboho pé yín what is the way out ìgbà tó sá lọ Kútọ́nù? Kì í ṣe ìyá yín ló jẹ ni tó wọ́n fi jólé rẹ̀. Kì í ṣe ìyá yín ló jẹ ni ó fi sá lọ Kútọ́nù. Tó ṣe gbogbo ẹ̀ ṣó bèrè way out ìgbà tó dé bá. Ṣó bèrè way out. Nígbà tó lọ kí ọba Ifẹ̀ tó wá Nàìjíríà, wìdí ó pé wọ́n máa welcome òun tó rí pé wọ́n fẹ́ lọ ọba Ifẹ̀ láti tàn pa ni. Ṣé kò padà sí Germany? Ṣó bèrè way out. Ṣé òun náà pariwo fún yín? Kí ló sọ pé wọn ò ṣe é já fún? Ẹ má bèrè bẹ́ẹ̀ bá bèrè way out lọ́wọ́ ọbẹ̀ ayé rẹ̀ fẹ́ bàjẹ́ kò sí way out kankan o. Ẹnu ẹ̀lẹ́kùn sí o. Ebi ọba ọ̀rọ̀ pa o. Ẹnu ẹ̀lẹ́kùn sí o. Nígbà tó yẹ ká parapọ̀ ká jọ kígbe àwọn ọba síta ká kígbe òṣèlú síta ẹ mọ̀ gbọ́ ìyá yìí ó ń bú lọ́ba ta ni mo bú individual rí kán tó mọ̀ bú mi ṣé ẹ jà fún mi ńgbà náà ni ṣé ẹ sọ mi pé màmá way out wá àwọn tó ń bú yín o nítorí pé ẹ̀ ń jà fún wa ni o ìyẹn kíní kankan ẹ wá ń béèrè pé ẹ fẹ́ lo Òṣogbo wọn ni wọ́n pààyàn kan náà express ló bá sá padà ẹ ní wọ́n mìíràn what's the way out náà ni kò lọ́mú ta ni yá lọ́mú ta ni yá bí ọ̀tá pàápàá kí wá ló kọ́ mi pẹ̀lú way out èmi náà ń dín pẹ̀lú tèmi nílùú olílù mo jẹ́ ń rí owó mi bí mo tàbí ilé ìwà láì máa ra lẹ́sìn Màgòdò because ilé bíbà ti wọ 150,000 euro tí máa ṣe báyìí náírà máa ra lẹ́sìn Màgòdò èmi àwọn máa wọlé yẹn àwọn máa dó mi pa ó tiẹ̀ tó dídó pa yẹn ló tiẹ̀ bẹ́ẹ̀ bá bómi lọ kùjó tiẹ̀ dá ẹ wọ́n fẹ́ mọ ìfòbò mi ṣe tọ́ọ̀nù ẹ má béèrè way out o ẹ lè lọ lé ọdún o mọ̀jẹ̀ntàn yẹn gbọ́dọ̀ lọ lé ọdún o wọn bí yín rè o torí lóòótọ́ mo kà ọmọ Súlè yẹn gbé nǹkan kan sórí wọ́ọ̀lù ẹ̀ lórí express àwọn tó ń lọ lé ọdún tó ń lọ ká tó tún jí wọn gbé tó ṣẹlẹ̀ dé wípé ìyẹ̀bẹ́mi náà lè máa ń sọ pé owó mú èlò òrùn ẹni máa dá wà nínú ilé ń dọ́blé máa dá wà nínú ilé dọ́blé tí náà ti dé báyìí báyìí àdúrà mi ti gbà wọn bí yín rè ká ẹ jáde ẹnìkan títí ó mú èlò òrùn Ọlọ́run mo dúpẹ́ tẹ́ ọjọ́ òní ìṣojú ẹ̀mí mi o Olúwa mo dúpẹ́ o ọjọ́ òní ìṣojú ẹ̀mí mi o èmi lẹ́ni táàyè ti fi ṣe yẹ̀yẹ́ lọ́jọ́ tó ti pẹ́ ìtọ́ mẹ́mi náà wọ́n dúró sínú ilé ẹ̀yìn náà gbọ́dọ̀ ẹ má lọ ra mọ́lá o ẹ má lọ sọ pé yẹn lọ sẹ́gbẹ̀ẹ́ ilé lọ ra mọ́lá wọ́n ń gbé wọn o ẹ lè jáde lọ ra búrẹ́dì o. ayé yìí Yorùbá ta pẹ̀lú bọ́n ṣe di àwọn Biafra wọ́n sì ń jà lọ pẹ̀lú bọ́n ṣe gbọ́gà wọn wọ́n sì ń jà lọ fún ẹ̀tọ́ wọn Haúsá sì ń jà lọ fẹ́tọ̀ wọn èmi ọ̀rọ̀ wá dójú ẹ̀ ní ìṣẹ̀ wá ń béèrè pé màmá what is the way out ojú òbò mi ni way go wá àbí wọ́n á sọ yín dàtún bí kí n gbé yín sí kan ẹ̀yìn dìdìrín mom Morufat mom have mercy nọ̀nà ìyá ní ń jọ gbogbo àdúrà MFM fàyà mọ́ MFM mọ́ àgbà ń bíbá yìí mọ́mí èèwọ̀ ni have mercy nọ̀nà sí ṣé mi Jésù ni dàtú ní pé mọ́mí have mercy. Mo mọ̀ pé àwọn sàlẹ̀ ń wọ tàbí tó ń fọ́ lóbi tí wọ́n máa rẹ̀ pé ìyá ẹ̀dẹ̀ ẹ̀ sọ pé ẹja àjọ pẹ̀lú báwọn wí the same thing náà ni Sunday Igboho ṣe Sunday Igboho ṣe ẹ ló sọ̀rọ̀ sọ́ba ṣọ́rọ̀ tó sọ sí gbọ́ Sunday sọ́ba wa ṣé kò wá ìṣẹ̀lẹ̀ rí ìsìn àwọn àkàndá kan wà tó bá sọ̀rọ̀ ẹ̀ lè yèrè wọn lò mo kàn mọ̀ ṣe bá sọ fún Sunday báyìí pé bí ò lè bẹ́ ẹjọ́ Yorùbá nation wọn ò ṣe é nunu fún jẹ́ kí yà jẹ́ àwọn pípù yìí kí ni ìwọ tiẹ̀ ń sọ kí ló kọ́ tán ní ìsìn mọ́mì save us èmi ò lágbára tó Sunday Igboho tẹ́ bá ti kọ́ ẹ máa kọ́ Sunday Igboho save us ẹ bọ́ kọ́ sẹ́mi o ṣe pé káàdì mo jọkùnrin mà wá Nàìjíríà pẹ̀lágídí oko mo gbé sídìí bó tẹ̀dẹ̀ tí ń kọ́ lórí social media òbó oṣù òbòrúgúdú kí n gbé lọ Nàìjíríà well éègì kọ tó bòmí sí tó mọ̀ pé éègì mi òbòmí ti táìtì alábọ̀dé burúkú ni wọ́n Ọlọ́run mo dẹ̀ ń pariwo ńgbà yẹn mo tún ṣòyìn ní fídíò àwọn Chinese tí Ọ̀jájá gbé wá sórí ilẹ̀ àwọn àgbẹ̀ gbogbo ẹ̀ lẹ́rí ṣèbí tó pé àwọn fídíò yẹn ló ṣe gbé mi lọ court mẹ́ta mo tí ì ṣò nínú bíi mẹ́wàá tó wà lọ́wọ́ mi táwọn ará oko tán sẹ́ndì sí mi then tell that leave them alone mama ẹgbẹ́ èmi tí kọlọ̀ wíìgì ó mà ṣe jàre mọ́mí what's the way out.
àti tó máa fẹ́ ṣe ṣó fún mi tó máa ń bú mi olórí burúkú nǹkan kan báyẹn ǹjẹ́ kí lẹ ṣe ń bú mi ìmọ̀ yín rí ó ń bá wọn ọba wa ó ń bá wọn olóṣèlú wa ẹ wá ń béèrè pé mọ́mí ìwé ẹ òtù bẹ́ẹ̀ bá lọ sí ọkọ̀ ojú omi ikú yẹn gan ló yá ẹ má wọ ọkọ̀ ojú omi nígbà ọdún o inú yàrá yín lè ti ṣe o ẹ má sọ pé ẹ ń lọ sí ẹgbẹ́ ọjà lọ ra adìyẹ o ẹ lè bá wọn padà yìí tá bá lọ ra adìyẹ o ṣé bá ṣe jọ ń dá wà nínú ilé báyìí èyí dẹ̀ kẹ́kàn wà lórí bẹ́ẹ̀dì kẹ́mọ foko yín àtẹ̀pọ̀ yín ṣeré fírẹ́ǹdì mi ọ̀rẹ́ mi tímọ́tímọ́ lábẹ́ ojú abẹ́ mi tẹ́lẹ̀ pàbáwù mi ṣe nísìnyí kàn mọ́ gbá ní pàpàpà ọ̀rẹ́ mi nu fíárì fírẹ́ǹdì mi èmèrè mi òbò mi ìrẹ́ ní pè mo dẹni tí ń ṣe ibẹ̀ ń tọ́kì tó kí n lè wà Nàìjíríà àrí ẹ wò ẹ má bọ̀ ń dé ẹ lè má bọ̀ ń tọ́kì kẹ́ má bọ̀ ń kíní ilé wà lọ́fẹ̀ẹ́ máa accommodate yín kí wàá ló kàn mí tẹ́sán pé ẹ fẹ́ wá sí Dublin ogun dé ní ìsìn ẹ wá sọ pé ẹ fẹ́ wá tọ́kì ẹ fẹ́ wá Dublin nígbà mò ń bú ọba yìí sọ pé ẹ fẹ́ wá ibi kó lè wálé lẹ́ ń pè mí tó máa bí aláyẹ rẹ mọ come to Nigeria Esabod tó máa bí aláyẹ rẹ come to Nigeria ogun wa dé ní ìsìn ẹ wá ní báwo lẹ ṣe lè wá Dublin irọ́ o don't come to Nigeria orí ìyẹn náà la ṣe wà.